ẹ wá ẹ lè balẹ̀ jẹ́ o. ọba jẹ́ o. àbí kílẹ̀ pè mí sí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí kò kàn mí bàbá ló hù wọ́n. ìgbà tí àṣírí yẹn tú sọ́wọ́ ọba dà lè fi wá rò pé èmi ló yẹ kí àṣàṣì ó rẹ̀. kò dẹ́ ṣe fọ́ọ̀tì tí ò bá yẹ bàbá ètò díẹ̀ sí ẹ̀kan sùn ṣé ń gbòòrò burúkú yìí ni màá wá máa ṣe kí. ẹni tí ò tó ni tí ń dènà èdè ní bá ń parí rẹ̀. ó ṣù ọ̀fẹ́ ni o ni. ó ṣù ọ̀fun ni. padà ilé afẹ́ gbin OPC OB ti lálẹ́ ògùn bẹ́ẹ̀ o. tàbí ọkọ̀ mu. irú béèrè wo ni a ní irú. ṣé ọwọ́ yín náà ni ẹ ti ṣe òtóróró awọ ayé àbí kílẹ̀ fún. àṣẹ ló lágbára àwọn ọdúnmọlẹ̀ àṣẹ bàbàdà àṣẹ àdúrà tí mo ti fọ látẹ̀kan lọ́sẹ̀sẹ̀ sàṣẹ lé lórí. tí o máa ń ṣe kó ti ya wèrè padà ò ní máa sọ fún mi pé mò ń pe bàbá kó lórí fún kí ni tèmi àti bàbá kó pé. àdàbà wọn wá gbọ́ gèdè wípé ẹlẹ́mi bá dùn gbọ́ ẹlẹ́mi sì gbọ́ òun náà fi skóòpù sí mi. wọ́n múra kankan wọ́n pariwo kéde ọkọ mọ mi lẹ́ka bíbẹ̀ kọ́ wọ́n fọ́lẹ́ lọ mi ìwọ tiẹ̀ ló dé yìí lọ́jà ń gba omi kọ́ wọn. bá rúmọ̀ rẹ̀ tán yìí. padà wá mú mi. tí wọ́n ló gbé wo ni. torí sẹ́kọ̀ ọ̀gá dídí mú. àgbẹ̀lẹ̀gbẹ̀ kì í sẹ́nu lẹ́ẹ̀mejì ọjọ́ tẹ́sí bá fojú kẹrẹ́ ọjọ́ náà nígbà òní ni kò sẹ́kọ̀ gbọ́dọ̀ dọ́là. bàdà adékọ́ ọmọ dojú ta wò wọ́n bọ́ ti dojú ta wò lójú àwọn ọ̀bẹ. ẹlẹ́kù àwọn ọmọ ilẹ̀ ń tẹ̀lé ẹlẹ́kù bàbá ìbílẹ̀ mi jẹ́ o. ta ló sọ gómìnà ò ní làákà yìí ọmọ yìí gbẹ́ o sórí ọ̀rọ̀ tó sọ yìí òdodo ni gbogbo àṣírí ayé pátá èrí kéde burúkú fóònù pẹlẹbẹ tí mo dájọ́ orí ẹ̀ lọ́wọ́. MC on the mix. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ní kọ̀ǹkọ̀ ní gbangba kò sí ibi tójú Ọlọ́run ò tó. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí o ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹ rántí pé ìgbà tá a bá fi ń kà dédé rẹ̀ gan la fi wá sẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ọmọdé burúkú ó ń bójú ẹ̀yìn o. ẹ̀san fọmọdé bójọ́kọ́ lólùwérè ń pààyàn o. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. MC on the mix. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ní kọ̀ǹkọ̀ ní gbangba kò sí ibi tójú Ọlọ́run ò tó. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí o ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹ rántí pé ìgbà tá a bá fi ń kà dédé rẹ̀ gan la fi wá sẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ọmọdé burúkú ó ń bójú ẹ̀. ṣé o padà gbọ́ ọmọ ibo lọ síbi tó ń lọ yẹn ni àbò drop ẹ̀ sí. ok o drop ẹ̀. ṣé o mọ̀ pé látàárọ̀ yẹn ọmọ ibo ti wọnú ilé yìí wá ATM mi rí owó mi rí. ok wọn náà tí mo wá sílé má pè má má expect it. ká nìyẹn ẹ wo ẹ wọlé àti géètì yẹn. Madam o. Mr. Ayinde. Madam. Mr. Ayinde. How are you? Madam. Ela ma. Madam, mo ní wọ́n dúpẹ́ mi o. Torí bí n bá dúpẹ́, mo gbé gidi náà rẹ̀ mìíràn wájú yín ni. Mr. Ayinde, ẹ fọ́ ni gan-an. Tẹ́ ẹ bá wá dúpẹ́ lọ́wọ́ mi rárá gan, ẹ lè gbé gidi náà rẹ̀ kankan náà. Ẹ wò, ṣé oúnjẹ tẹ́ gbé fún mi ní àná? Ibi tó ń jẹ òun dùn dé, mo fẹ́ lè dé ìka mi jẹ pọ̀.
Mr. Ayinde, ọ̀dà máa exaggerate kan ní. Ẹ wo, kí lẹ̀ tún wá kí lẹ̀ sọ. Gateman òyìnbó. Gateman, ṣe mọ̀ pé mo rán ọmọ Ìgbò yẹn ṣe látàárọ̀. Bí kò lọ bá mi gba owó wa, owó mi ò tí ì rí. ATM card mi ò rí. Ká tó wá sọ pé ọmọ Ìgbò gan fún ẹ. Èyí kò mú oyin wọlé, kò sì wọlé dì sí. Wọ́n sọ bẹ́ẹ̀ náà, sẹ́rí olórí gbogbo ọmọ ní Gateman òun. Kò sí gbàdé mi èrí tí èjì ẹ̀jẹ̀ kú jẹ́ ń tà. Ẹnu rẹ̀ yé ìdílẹ̀ tọ́tọ́tọ́ báyìí yóò máa jẹ gbogbo nǹkan kiri. Owó dá fi ránṣẹ́ òun nísìn yóò ti fi jẹ̀jẹ̀ kú jẹ́ ń tà. Bí aláyẹ rẹ̀, ó máa fún dání jẹjẹ kú jẹ. Ó yẹ kẹ́ ẹ mójútó o, madam ẹ mójútó o, ẹ mójútó o. Mr. Ayinde mo ti gbọ́, máa mójútó. Ṣùgbọ́n ṣe ayé tọrọ ọmọ Ìgbò yẹn, ìtì ọgọ́dẹ lọ́rọ́ rẹ̀ tó ń tà ń padà lé lórí. Ẹ filẹ̀, ẹ ti gbọ́. Ẹ ṣàjẹ́ kí n wọlé kí n bẹ́yìn gẹ̀ẹ́sì kan, ṣe ti gbọ́. Ẹ fún wa ní nǹkan. Madam o, tèmi máa fi ń gbádùn yín nù. Madam, olóore gidi ni madam. Ọ̀rẹ́ jọ̀ọ́ ń túró lọ́hùn. Mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa. Foríjì mi. Ọ̀rẹ́, jọ ń torí tọ́lọ́run kọ́kọ́ dìde. Má jẹ́ kí n dìde, jẹ́ kí n wà báyìí. A ní kó dìde sọ fẹ́ fi dọ̀bálẹ̀ ṣe mí léṣe ni, sọ fẹ́ fi dọ̀bálẹ̀ sọ mí lẹ́nu ni. Wo jẹ́ kí n wà báyìí. Tẹ́lẹ̀ bí bá ti mẹ̀lẹ́ jẹ́ lẹ́bi, wọ́n ní kò ní pẹ́ lérí ìkúnlẹ̀. Àmọ́ kì í ṣe bí irú tèmi yìí. Nǹkan tí mo ṣe ò dáa. Jẹ́ kí n wà báyìí, jọ foríjì mi. Sí, Ṣọlá, no matter how nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin wa, mi ì lè máa bá ẹ sọ̀rọ̀ lórí ìdọ̀bálẹ̀, dìde. Wo jẹ́ kí n wà báyìí máa rọjọ́. Dìde, no. Ọ̀rẹ́, kì í ṣe pé bóyá o ṣe nǹkan tó dáa. Bọ́ mi ì lè jẹ́ kó máa bá mi sọ̀rọ̀ lórí ìdọ̀bálẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀, kí ni mo ṣe fún ẹ? Ìjọ torí tọ́lọ́ jẹ́ kí n béèrè kankan lọ́wọ́ ẹ náà. Kí ni nǹkan tó rí lọ́bẹ̀ tó ṣe wá rọwọ́? Nǹkan tó ṣẹlẹ̀ yẹn tó bá jẹ́ pé any other staff ló bá rí ẹ tó ka ẹ mọ́bẹ̀ yẹn, o ti pa mí náà. Iṣẹ́ máa bọ́ lọ́wọ́ mi. Má bínú sí mi. Èṣù ló lò mí. Èṣù ló mú ẹ kúrò ní ọ̀dọ̀ tiẹ̀ ló wá sí department tèmi ló wá gbé nǹkan sí mi lọ́rùn. O fẹ́ gbàjẹ́ lẹ́nu mi Ṣọlá. Mi ò rò bá yẹn. Má bínú sí mi. Nítorí lẹ́ẹ̀kan sí èṣù ló lò mí àtọjú kòkòrò. Òun ni ò jẹ́ kí n gbádùn. Àmọ́ tí nǹkan tí mo mọ̀ pé nǹkan tí mo ṣe ò dáa tí n bá wá bẹ́ẹ̀ kí n bẹ́ẹ̀ báyìí kó foríjì mi. Ìyá rẹ̀ tí màá jẹ ò ní dáa. Sí, Ṣọlá, ó bẹ́tà o. Jọ ń torí tọ́lọ́run, má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Má jẹ́ kí irú kan bẹ́ẹ̀ má tẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ rárá àti rárá. Jẹ́ kí lè jẹ́ the first and the last time tó máa ṣẹlẹ̀. Láyé mi ò sì tán faṣọ orí ẹ̀ sọ̀rọ̀ mọ́. Àmì mi náà fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan. Jọ ń túró lọ́hùn. Nígbà tó ti foríjì mi báyìí, má jẹ́ kí chairman àti other staff tó ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ìyẹn ò tiẹ̀ ti di sóònú ẹ̀kú tó jẹ́ pé àmúmọ́ra ni. Tí ẹni ọ̀dà pèsè bá gbọ́ sí ọ̀rọ̀ yìí, ó ti kó bèmí gan fúnra mi. Because àwọn bàdàbẹ́ ni pé wọ́n fìyẹn jẹ́ oyè àwòdì kò lè gbẹ́ díẹ̀. Wọ́n máa kó bá mi tí bá jẹ́ rí anybody bọ́ gbọ́ sọ̀rọ̀ yìí náà. Jọ̀ọ́ o tó bá ṣẹlẹ̀ next time kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ o. Kàkà kó bá mi èmi gan máa wà nǹkan ṣe sí o. Mo ti ròyìn ẹ̀ ti gbọ́ náà nìyẹn. Kò sí problem. Jídé ìwọ ṣé ìwọ ló bolè escape ṣá. Jídé àmì ó tún bọ́ lọ́wọ́ ilé nǹkan ọ̀kan ló dá mi lójú pé èmi gangan ni mo máa rẹ́yìn rẹ̀. Jídé àgọ́ ló máa jáde gbẹ̀yìn èmi ò lè escape ẹ̀ nǹkan ọ̀kan ló wá wà tó tún dá mi lójú. Kàkà kéku má jẹ sèse mi ayé àfi ṣàwádà mi. Òní escape. Ẹlẹ́dàá mi mo mọ̀ èmi gan mọ̀ pé ìyà tí ń jẹ ìwà ọwọ́ mi ni ìwà ẹ̀ṣẹ̀ mi ni ń jẹ yìí. Ẹlẹ́dàá mi ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún mi, dáríjì mi. Ọlọ́run mi ò wọ́n jẹ́ ń bẹ̀lẹ̀ ìdọ́dọ̀ rẹ̀, wọ́n jẹ́ ń bẹ̀lẹ̀ ìdọ́dọ̀ rẹ̀, dáríjì mi ó, dáríjì mi Ọlọ́run. Foríjì mi, bàbá foríjì mi, ìyà mi ó pọ̀ jù báyìí lọ. Ẹlẹ́dàá mi ó, Ẹlẹ́dàá mi ó, wọ́n jẹ́ ń bẹ̀lẹ̀ ìdọ́dọ̀ rẹ̀, mi náà mọ̀ pé ọwọ́ mi ni. Dáríjì mi Ọlọ́run ó, dáríjì mi ó, dáríjì mi ó, ìnira yìí pọ̀. Níbo lọmọdé ìwà lè gbà lọ? Ó lè gbé débi tó ti máa gbowó ni. Ó gbé débi tó ti máa gbowó kò dé wálé látàárọ̀. Kò tí ẹ sì kọ́ tó kàn ní. Ibi tó bá wù kó gbà lọ, ó ṣàtìbá mi kó owó mi wálé. Tí ó dẹ̀ ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọmọdé ìṣá.
nǹkan tó bá ní kó ṣẹlẹ̀ sí kí sáà sí rówó tèmi kí ló kàn mí. nọ́mbà rẹ̀ lọ. má bọ́dọ̀ ẹ̀rẹ́ láti pè nọ́mbẹ̀ fóònù ẹ̀ wà nínú ilé mi gan ti try nọ́mbẹ̀ bọ̀ mo rí pé nínú yàrá ẹ̀ ní fóònù ẹ̀ ti ríngì. kí ni nǹkan tó wà lè ṣẹlẹ̀ sọ́mọdé ìgbà yìí. mi ò tiẹ̀ fẹ́ mọ anything tó bá ṣẹlẹ̀ sí nǹkan tó bá wù kó lè ṣẹlẹ̀ sí láìpẹ́ òun ló mọ̀ kó sáà ti bá mi kówó mi wọ́n ní ìwà. kí ló dé tó máa ń sọ̀rọ̀ báyìí ọmọ tá ó bá wa ṣiṣẹ́ náà mọ nǹkan tó kò dáa o. kí ni nǹkan tó ṣe é báyìí. kò ṣe mí o. kí ló dé tó rí. kò ṣe lẹ́tà mi o. yẹ́yẹ́ bá má bọ̀ wá. owó mi jà. bá mi gbàgà. jókòó bí báyìí. bá mi gbé ṣẹ́ẹ̀kì fi jókòó. kí ló dé tó. owó náà important jù ẹ̀mí ọmọ ọlọ́mọ náà àbí. owó mi jà owó mi jà. ẹ̀ẹ́dẹ̀ béèrè owó apá torí mi wà at fault ẹ̀ sọ̀rọ̀ náà ẹ sọ pé béèrè owó ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ tó fọwọ́balẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí wọn. kí bíríkù tẹ̀ ṣó jẹ̀rẹ̀. ṣé rí ẹni délé mọ́kù owó o bẹ́ẹ̀ bá tẹ̀ tí ìbímọ ṣé rí bẹ́ẹ̀ ṣe já mi ilẹ̀ tán tí mo gbowó tán bó ṣe fẹ́ wọ́n bò nìyẹn báwo ni ẹ ṣe dé bó ṣe nà bó sí mi nìyẹn o wọ́n ní kí n kó owó mi wọ́n bá ní ra. wọ́n náà ti kówó fún ẹ kí ni nǹkan tó wà ó ṣe kí ni wọ́n á ṣe kówó fún wọn báwo ló ṣe máa kówó fún wọn. mo ṣe padà kówó fún. ó ṣe kí ni. ó ṣe lẹ́tà mi orí ẹ̀mí ẹlẹ́kọ̀ọ́ wa. má ṣe léṣe. tí ògbó nǹkan tó sọ ń sìn ló lóun kó o tèmi fún wọn. bó ṣe kú kalẹ̀ tó bá yẹ pé owó ló jẹ́ ìṣòro ẹ̀ ìyẹn ò kí ń ṣe iṣu. máa dáwọ́ ẹ̀ padà fẹ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀. mi ò ní kó dáwọ́ padà fún mi bọ̀ jẹ́ kí n sọ fún ẹ o action tí máa take lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí nǹkan tí máa ṣe lẹ́yìn kìíní ò ní expected. ìyá mi lẹ́kọ̀ọ́. wọ́n ò ní pírọ́blẹ́mù kankan ṣe tó kí ẹ try láti tètè rẹ̀. máa mọ̀ fún àṣẹ tètè ìyàwó wọ́n fílẹ̀. tí wọ́n bá ti bímọ tiẹ̀ báwo yẹn ni kó ti mọ pariwo. àwọn tí ẹ lè bímọ tó bá jẹ́ tọ̀nà mọ̀ ni ẹni tí wọ́n ṣe dáadáa ló máa bímọ bọ́ olórí burúkú madam yìí seriously. tí ìbọn tó pọ́ tí mo dáná owó mi ìnáwó fẹ́ fún wọn yẹn tẹ́mi bá ti tẹ́mi bí mo ajé máa tún wá ọlọ́run ṣe tí mo ti rọ́gbọ́n tí mo já yẹn já kí ni nǹkan ti sọ́ọ̀kì gbogbo blood ọwọ́ mi ó lọ ṣe olórí burúkú bàbá tèmi jẹ́. lásìkò so kọ́ lè fún mi lẹ́yìn fẹ́ láti sọ. ẹjọ́ torí ọlọ́run ọ̀gá ẹjẹ́ ìbùrẹ́ ìbùrẹ́ ni àwọn olùkẹ́bẹ̀ ẹjẹ́ ìbùrẹ́ ẹjẹ́ ìbùrẹ́ olùkẹ́bẹ̀ ìbùrẹ́ tó wà lábẹ́ yẹn òun ni wàá jẹ́. ẹ mọ̀ kó ló wà nù ẹ tẹ̀ sí pé wá bíbá yìí. ọgbọ́n o èmi Àyìndé ń wá rí owó yín rí báàgì yín sì gbé wá. God olúwa o. abẹ́ni tójú ọ̀pá tó ń ọ̀pá ìyá ní òpó ń tọ̀ ń o dákun mọ́ wíwá lóògùn ògbé pósí dání o tó ń lo gíláàsì lójú. ọmọ fàṣẹ bóyá ń lọ ń gbòòrò ọmọ máa jáde lọ yín ló ṣẹlẹ̀. wọ́n ní ṣọ́ọ̀bù bọ̀ máa wáyè lọ́jọ́ kan máa wá kí ẹ máa wọ̀rí very soon máa wá mi kò tẹ̀ sí míìsì ọ̀rẹ́ mi. so owó tí mo lose báyìí sí torí pé mo ń describe ọ̀nà fún ẹ lásán torí pé mo ò mọ ilé ọ̀dọ̀ mi rí látọjọ́ tó ti wá láyé ẹ̀. wọ́n lọ́rọ̀ rí ọ̀gbẹ́ bọ́ bẹ́ẹ̀ ni kò gbé tutù orí olówó lórí rẹ tó gbé wálé ayé. MC on the mix. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ní kọ̀ǹkọ̀ ní gbangba kò sí ibi tójú Ọlọ́run tó. gbogbo adẹ́ṣẹ̀ nígbà kan rí o ẹni kó máa retí ọjọ́ ẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ẹ rántí pé ìgbà tá a bá fi ń kà dédé rẹ̀ gan láfi wá sẹ̀san. ẹsẹ̀ ẹ̀san àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní. ọmọdé burúkú ó ń bójú ẹ̀yìn o ẹ̀san fọmọdé kójọkọ́ lólùwérè ń
gbà yẹn o. Ẹsẹ̀ ẹ̀sán àwọn méjèèjì wọ́n jọ ń rìn ní